tó dá wá sí dandan o, tó dá mọ́ mi tí ò sí. àfògo forúkọ rẹ̀. Every August 10. Orin ògo hallelujah. Orin ògo la ó kàn. Orin ògo hallelujah. Olùdáyé. Hosanna sọba wa. Torí pé ògbógo fọ́lẹ̀ rẹ̀. Ọmọ Bọ́lájí. Ògbógo fọ́lẹ̀ rẹ̀. Ìwọ aláìlé ènìyàn rárá. Ó dẹ̀ padà wá gbógo fọ́lẹ̀ rẹ̀. Aya his eminence. Ògbógo fọ́lẹ̀ mi. General Superintendent. Ògbógo fọ́lẹ̀ mi. Èmi aláìlé ènìyàn rárá. Ó dẹ̀ padà wá gbógo fọ́lẹ̀ mi. Àtìlẹ́yìn kojú má ti ni mo wá yìnyàn lógo. Àtìlẹ́yìn kojú má ti ni mo yìnyàn. Àyìnlá Adédèyẹmí kojú má ti ni mo wá yìnyàn bàbá. Àtìlẹ́yìn kojú má ti ni mo yìnyàn. Lórí ọmọ Bọ́lájí Grace mo dúpẹ́ mo yìnyàn o. Àtìlẹ́yìn kojú má ti ni mo yìnyàn. Lórí àwọn Olúwatìmílẹ́yìn mo ṣọpẹ́ mo gbọ́ lọ́rùn ga. Ọba tó dá wọn sí dọ̀dọ̀. Lórí mọ́mì Jésù tó fún mi mọ́mì ọ̀rẹ́ Olúwa. Àtìlẹ́yìn kojú má ti ni mo yìnyàn. Mọ́mì ìfẹ́ Olúwa ló ń dúpẹ́ o àwa yìnyàn lógo. Àtìlẹ́yìn kojú má ti ni mo yìnyàn. Ìgbà ọpẹ́ làgbẹ́ wá. Adéyẹmí Adédìran ló ń dúpẹ́ agbọ́lọ́run ga. Àtìlẹ́yìn kojú má ti ni mo yìnyàn. Ó ní ìdúró ayé mọ́. Ẹ̀yin látìlẹ́yìn kojú má ti ni àwa yìnyàn lógo. Aláwo nílẹ̀ kojú má ti ayé mọ́ yìnyàn. Ó yá ẹ kúrò lọ́nà, ẹ kúrò lọ́nà, ẹ kúrò lọ́nà. Bọ́lá Bọ́lá ló ń bọ̀ òye. Bọ́lá ń bọ̀ òye. Ọmọ Bọ́lá jíjẹ́ ń bá òrèlé bàbá tó bí ọlọ́mọ gangan. Let's go there. Ìwọ lọmọ Ọ̀yán nílùú Ọ̀ṣun, ọmọọba ọmọ nílùú Òfẹ́òtú, abánigbé ní ṣe bẹ́ẹ̀, ọmọ kúkúndùkú ṣe wé gẹ̀rúgẹ̀rú, ọ̀pọ̀ ogun sọmọ galegale, ọmọọba gbọ́ sásámásá, ọmọọba gbọ́ yàyàmáyà, ọmọ ni ó lọ nílé yìí tó mọ́lé, ọmọọba jíṣòge kò jẹ́ tọ́nà rìn àdà wọ́n gìrìgìrì wọjà pépépé láṣọ àwọn tọ̀tí. Ọmọ Bọ́lájí Grace mo gbé elégbòdò láṣọ àwọn Jẹ̀ṣà, èyí tó yẹni lọ́jà ní ẹ̀rá ń mi wálé kí n rí un jójó olóye. Wọn kì í jójó olóye kó dùn rán bàbá yín. Ọlọ́yàn ọmọ òwòṣọwòye ṣèbí kékeré Ọ̀yàn akínni àgbàyàn lọ́mọ̀ràn ọgbọ́n ń bẹ lódò òkun bàbá tó bí ọlọ́mọ. Mo jàre ọ̀rọ̀ wọn ti lóye. Òkú ọdún òní àṣeyí ṣàpọ́dún lọ́rùn ọba, ìgbà ọdún kan ni mo ní ìwòye àpọ́dún. Owó lé rẹ̀ lé ni, ìgbà lé rẹ̀ lé ni, ọmọ lé rẹ̀ lé ni, ọkọ rẹ̀ olówó orí rẹ̀ his eminence General Superintendent Apostle Adéyẹmí Adédìran David 2 bàbá aládùúrà General Overseer CSGC worldwide ló ní máa kí ọ. Ó ní dùrú Jésù bá mi kó ní tèmi àtàtà. Ọmọ Bọ́lájí Grace mọ̀mí jí òpópó ọdún òní. Màmá Olúwatìmílẹ́yìn màmá Jésù tó fún mi. Mọ́mí ọ̀rẹ́ Olúwa mọ́mí ìfẹ́ Olúwa òkú ọdún òní. Àṣeyí ṣàpọ́dún lọ́lá Ọlọ́run ọba. Every August 10. Ẹ̀yin ẹgbẹ́ ìgbàlà. Ẹ̀jẹ̀ àjọ yìí. Jẹ́ ká yan ọba ògo. Lórí ọmọ tó wa dá wá síbi òní. Mọ́mí Tìmílẹ́yìn. Ìparun kò bá wa. Agbọ́lọ́run ga fún Yìn Olúwa, yìn Olúwa, kérúbù séra. Gbogbo ọmọ ìgbàlà owó. Ẹ̀yin àgbáyé. Ẹ̀yin ọmọ oríye. Ẹ̀yin ọba ògo. Gbogbo ọmọ Adésọmọjù pátá ẹgbẹ́ àjọ ẹni tí ò ní jẹ́ ọdún pẹ́sẹ́. Ẹni tí ò ní jẹ́ ọdún pẹ́. Ẹni tí ò ní jẹ́ ọdún pẹ́sẹ́. Ẹni tí ò ní jẹ́ ọdún pẹ́. Kò dìde láàrin ọ̀pọ̀ ènìyàn. Kò dìde láàrin ọ̀pọ̀ ènìyàn. Kò dìde láàrin ọ̀pọ̀ ènìyàn. Ó faṣọ ara rẹ̀ yá. Tọ̀tá rẹ̀ ti ta lọ́lá ọ̀la. Ẹ wo bí tí ẹ ti bẹ̀rẹ̀. Ẹ wo bí tí ẹ dé. Ẹ wo bí tí ẹ ti bẹ̀rẹ̀. Ẹ wo bí tí ẹ dé. Ẹ rí pé gbogbo ògo ló